mo lọ perform fún wedding kan white wedding ṣé àwọn pé àwọn ìyàwó ìsìn nǹkan tó máa rán ní tube wọ́n máa rán débi báyìí. àmọ́ táwọn ọmọ yẹn rán lẹ́jọ́ mẹ́ta yìí ó tiẹ̀ ti sú wa gbogbo àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ ìyàwó wọ́n wọṣọ gbogbo ẹ̀ ló fún. tọ́ ẹ̀yin èèyàn wa Tọ́pẹ́ Àlàbí àti Yínká Ayéfẹ́lẹ́ wọ́n ti sọ experience wọn o nípa àwọn ìgbéyàwó tí wọ́n ṣe báyìí bí wọ́n ṣe rán àwọn aṣọ tí ò bójú mu. ẹ̀yin èèyàn ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí ẹ̀kọ́ ńlá ni ẹ máa kọ́ nínú fídíò yìí ó ti yá. mo lọ perform fún wedding kan white wedding ṣé àwọn pé àwọn ìyàwó ìsìn nǹkan tó máa rán ní tube wọ́n máa rán débi báyìí tight fitted ló máa wà fitted gan gẹ́ẹ̀ yìí dẹ̀ ní ọlọ́run fún níwájú dáadáa. Now èmi ń kọrin fún òun ń jó ọ̀rẹ́ ìyàwó the best lady òun wá ń ba ṣàwó ńlẹ̀ẹ́lẹ̀ ibi tó ti ń ba ṣàwó ìyàwó tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó jó ọ̀rẹ́ ìyàwó wá ṣe mistakenly tẹ aṣọ yẹn níwájú ìyẹn garment yẹn white wedding yẹn bó ṣe tẹ mọ́lẹ̀ níwájú ìyàwó ní kò ń jó sókè ẹni tó tẹ aṣọ mọ́lẹ̀ nsàlẹ̀ ò tí gbẹ́sẹ̀ kó lórí aṣọ méjèèjì tí bí kan ọkọ̀ bọ́ta mú láti di ojú mi lẹ́sẹ̀ nǹkan tá a fẹ́ discuss yẹn pé kí là ń rí ní pàtí kí ló ń ṣẹlẹ̀ nígboro lẹ́nìí must you kill us now àwọn wá ń tọ́ka sí àwọn ìlú kan tí kì í wọ bra but ọkọ tó bá responsible ṣó máa gbà kí ìyàwó ẹ̀ dress bẹ́ẹ̀ kúrò nílé. àmọ́ táwọn ọmọ yẹn rán lẹ́jọ́ mẹ́ta yìí ó tiẹ̀ ti sú wa gbogbo àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ ìyàwó wọ́n wọṣọ gbogbo ẹ̀ ló fún. kò yé wa mọ́. gbogbo láìní kínní là ń wò. ìyí tó wá burú jù. ìyàwó wọ́n gbéyàwó wọlé. wọ́n lè ṣú wọ́n lè tọ̀. ìgbà tó tún wọ́n lè ṣú wọ́n lè tọ̀ omi ò ṣe é mọ oúnjẹ ò ṣe é jẹ àmì àdúrà ò ṣe é sọ. wọ́n tún ní kíyàwó jókòó bó ṣe gèdè sórí àga. ẹ̀rín ò ṣe é rín dénú. o lè rẹ́rìn dénú ó wá bẹ̀rẹ̀ sí ní transfer aggression sáwa ni télò ẹ̀ tá a ránṣọ fún ẹ. àbí o. tó bá ní wọ́n ránṣọ fún yàn first time sí máa rí rẹ̀ wọ́n ránṣọ fún wọ́n ràn sí wọn lára ni wọ́n ràn fún un.